Ilé ẹ̀kọ́ Zahra Bintu Bakr Fakhroni Quran Memorization School, Nigeria ṣe àgbékalẹ̀ ẹ̀kọ́ Tajweed ní èdè Yorùbá. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. إنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد. adọ́pẹ́ lọ sí ọ̀dọ̀ Allahu ọba ọ̀kan ṣoṣo, atọrọ ìkẹ́ ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Abẹ́ Ọlọ́run kó gba ọpẹ́ ilé tí a dá lọ sí ọ̀dọ̀ ẹ̀. Ìkẹ́ tí a tọrọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam kọ́lọ́n kó bá wa mú bá ànábì náà. Èyí ni tẹ̀síwájú nínú tírà wa tí a pe orúkọ rẹ̀ ní Hidayatul Mustafid fi Ahkami Tajweed, eléyìí tó wá látọ̀dọ̀ àgbà fáàní abirima Sheikh Muhammad ibn Mahmud rahimahullahu rahmatan wasi'ah. Àfààní mal makhrajul awwal wa kam harfan yakhruju min. Kí ni ibùjáde àràfí àkọ́kọ́? Àwọn àràfí wo ló sì ń jáde ń bẹ̀? Àfààní alákọ̀ọ́kọ́ ń bẹ̀, ibùjáde àràfí àkọ́kọ́ òun náà ni kíni? Òun náà ni aljawf, ikùn, tánná. Wọ́n ní wa yakhruju minhu thalathatu huruf. Harafi mẹ́ta gbáǹkọ́ gbìn ní jáde ń bẹ̀, mẹ́ta. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni alif, òun náà ni alif. Ẹlẹ́ẹ̀kejì òun náà ni wá. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni ya. Àfààní asakinat tí gbogbo ẹ̀ wá gba sùkùn, tí ẹ mọ̀ jẹ́ tá a mọ̀ sí aliful madi, ya almadi, wa almadi, eléyìí tá a fà gẹ́gẹ́ bí àpẹẹrẹ u i wi u a. Àríbá ìṣọ́ra mú wá fún wa yẹn, ó wá straight. Tá a bá wò kò sí nǹkan kan tó gé èmi yẹn, ló fi rọrùn fún yẹn láti lè pè é fúngbà tó jìnà gẹ́gẹ́ bí kéèyàn má dákẹ́ bá yóò máa lọ ni, yóò máa lọ bẹ́ẹ̀. Àti alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹ jáde sọ́wọ́, mẹ́ta ní jáde láti ibi tánná, mẹ́ta. Alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ ni kíni? Aliful madi, ya ulmadi àti wá alkini almadi.